Nǹkan tá a ti ń plan tó ti pẹ́ ni Ọlọ́run dẹ̀ jẹ́ kó wá bọ́ sí dáadáa ní sátidé tó kọjá ní ìjẹrin. Ó ti pẹ́ tí a ti ń ronú sí láàrin wa wípé ìjọba United Kingdom relationship wa pẹ̀lú tiwọn ó yàtọ̀ sí relationship wa pẹ̀lú any other nation in the world. Ó yàtọ̀ púpọ̀. Àwọn ló dá Nàìjíríà sílẹ̀, àwọn ló include wa nínú Nàìjíríà. A dẹ̀ decide pé ó tó àti bá ìjà yìí débi pé ká wá sọ fún àwọn tó wà nídìí pé a wà ní Nàìjíríà, àwọn tó ṣètò tá a fi wá sí Nàìjíríà ó tó ká wá bá wọn sọ̀rọ̀. A dẹ̀ dúpẹ́ pé wọ́n ṣe nǹkan tó yẹ kí ìjọba civilized people ṣe wọ́n ṣílẹ̀kùn fún wa, wọ́n ṣílẹ̀kùn fún ọmọ mi Sunday Igboho, Dr. Sunday Adeniyi, wọ́n ṣílẹ̀kùn fún kó gbé lẹ́tà yẹn wá. Gbogbo onílẹ̀ mọ̀ èmi ni mo kọ lẹ́tà yẹn. Sunday fúnra rẹ̀ sọ níwájú hall níwájú lẹ̀kùn kó tó wọlé pé lẹ́tà yìí bàbá wa ló kọ, bàbá wa Banji Akintoye ló kọ. A ní ká lọ gbé fún Prime Minister Britain. Ìgbà tó dẹ̀ jáde tán ní lẹ́tà yẹn tí bàbá wa kọ tí wọ́n ní ká lọ deliver fún Prime Minister Britain àti deliver ẹ̀. Ó wá fẹ́ congratulate gbogbo ẹ̀yin ọmọ Yorùbá fún nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ Sátidé yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀, you are part of history. Ẹ̀rí kan ńlá rẹpẹtẹ tí ọmọ Yorùbá kankan ò rí rí. Mo bá yẹn á ti ṣe rally ní London yẹn rí but kò rí bí ti jẹ́ Sátidé. Jọ́ Sátidé ni jọ́ tó jẹ́ pé akànlẹ̀kùn ìjọba the Prime Minister Britain wọ́n sì ṣílẹ̀kùn fún wa, wọ́n ní ká gbé nǹkan tó wà lọ́wọ́ wa wọlé. Olóyè Sunday gbé dání lẹ́tà náà, ó dẹ̀ wọlé, wọ́n dẹ̀ gbà á lọ́wọ́ ẹ̀ fún Prime Minister Britain. That's the important thing. Ọmọ mi ò ń sọ̀rọ̀ pé àwọn kan wá ń sọ kí wọ́n lè ṣàìsọ̀rọ̀ ẹ̀rú bà wọ́n rírú ẹ̀rí. Táwọn bá sọ̀rọ̀ ìbá yà wá lẹ́nu. Actually, nǹkan tí àwa mọ̀ bóyá ká wá sọ́sìtà báyìí. Wọ́n ti dọ́gbọ́n ká tó dé London wípé ká má gbà wá wọlé, ká má jẹ́ ká wá deliver lẹ́tà yẹn. Wọ́n dọ́gbọ́n ìrọ̀ ọ̀gbọ́n yẹn ò lọ. The government of Britain is the government of one of the most civilized peoples in the world. And they behave like a civilized government. Wọ́n dẹ̀ jẹ́ ká wọlé, ká gbé lẹ́tà yẹn fún Prime Minister. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ìjọba United Kingdom fún nǹkan tó ń ṣe fún Yorùbá níjọ́ Sátidé. A dúpẹ́ pé wọ́n gbà wá pé ká wọlé, a dẹ̀ wọlé, wọ́n dẹ̀ ní ká gbé lẹ́tà wa, a dẹ̀ gbé lé wọn lọ́wọ́. Ara nǹkan tí àwọn tó wá ń pariwo wọ̀nyí ṣe, ẹ̀yin ọmọ mi mo fẹ́ kẹ́ mọ̀. Wọ́n mọ nǹkan tá a kọ sínú lẹ́tà yẹn. Wọ́n fẹ́ dọ́gbọ́n láti wá ti àwa báyìí pé káwá bẹ̀ sọ pé nǹkan bá la kọ sí lẹ́tà ni. Ní sọ. It is a powerful diplomatic letter. Nǹkan tẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ rò pé ó yẹ kó wà náà lè ṣàṣínú nǹkan tẹ́ ẹ rò pé ó yẹ kò ní sí mbẹ̀ á wà mbẹ̀ but àwa la secret yẹn belong sí àwa ìjọba United Kingdom. So ní sọ fún yín, kò sí bẹ́ẹ̀ ṣe lè tiwa ká wá sọ fún yín. It's a powerful diplomatic letter. Daddy, ẹ jẹ́ kí n gbórin kan wọlé fún yẹn. Wọ́n ní wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni. Wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni.
àìmọ̀dí abájọ ló ń bí wọn nínú ló yí wọn lórí wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni wọ́n lè mọ̀ dádì ò ní sọ kọ́ńtẹ̀ǹtì lẹ́tà yẹn fún yín bó bá wù yẹn lọ forí ṣọpọ́n dádì ẹ tẹ̀síwájú. Wọ́n lè mọ̀ lẹ́tà yẹn ni wọ́n fẹ́ mọ̀ kí lẹ́yìn àwọn ará bíi kọ sínú lẹ́tà yìí wọ́n ti dọ́gbọ́n pé ká má lè lọ dìlíbà ọgbọ́n yẹn ò lọ eléyìí tó wá kù báyìí pé ká wá máa tì wá ká máa sọ burúkú ká máa purọ́ ńláńlá ká ìwà náà ká wá kánjú ká wá fi kánjú ká wá ká wá gbé lẹ́tà jáde sí wọn ká wá rí it is not going to happen ní rí lẹ́tà yẹn no way lè mọ nǹkan tó wà nínú àwa dẹ̀ mọ̀ wípé àwọn tá a gbé lẹ́tà fún àwọn tó mọ iyì irú lẹ́tà tá a kọ yẹn ni ó ṣe jẹ́ nìyẹn ní nǹkan mìíràn sọ jù bẹ́ẹ̀ yẹn ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ ẹyin tẹ́ ẹ ń káàkiri tẹ́ ẹ ń sọ fún àdí káàkiri tẹ́ ẹ ń dọ́gbọ́n tẹ́ ẹ kí ló ṣe láti jẹ́ Britain náà ń gbọ́dọ̀ lọ gbé lẹ́tà sí kẹ́ní kan sọ àti kọ lẹ́tà sí president àwọn Nàìjíríà akọ lẹ́tà sí president Muhammadu Buhari. Ọlọ́run ó ti súnmọ́ election àwọn ò lè dá wa lóhùn ok ìgbà tá ń ṣe election tán tí wọ́n yan president mìíràn brother tara wa àwa kọ lẹ́tà mìíràn sí tó tún bẹ́tà ju ti eléyìí tá a sọ sí president Buhari kò dá wa lóhùn ìdí ẹ̀ náà nìyẹn tí àwa náà fi wá sọ pé ókè eléyìí kọjá ọ̀rọ̀ àbúrò wa nìyẹn ẹ̀gbọ́n wa nìyẹn ọmọ wa nìyẹn we are dealing with the destiny of a nation, the greatest nation in the history of the black world that is now perishing in Nigeria. We don't have the time to play little games. We must liberate our people from Nigeria. In the past 20 years, almost more than 50% of gbogbo àwọn ọmọ wa tó lọ sí yunifásitì tán ní Nàìjíríà tán jáde tán gba oyè oríṣiríṣi náà ti sá kúrò ní Nàìjíríà. Now the estimate is that 11 million of them have fled. Our nation is bleeding to death in Nigeria. So ráyè play game kékèké kankan politics in Nigeria kankan ìyẹn ò kàn wá. What we are faced with is clear. We want to get our nation out of Nigeria before our nation collapses. Lẹ́yìn ìgbà tí àwọn about 11 million of our but now ẹ ti wá sọlẹ̀ Yorùbá di ìlú tí ò ní educated young people. Educated young people ló ń gbé ìlú gbogbo ayé sókè. Educated young people ni àwọn ọlọ́mọ̀wé tán lọ àwọn ló máa ń ṣe nǹkan tó ń jẹ́ kí ìlú move. Ẹni gbogbo wọn kúrò nílẹ̀ Yorùbá. Àwọn tó wá kù sílé ìyá wa ń jẹ wọn kò sí iṣẹ́ kò sí oúnjẹ kò sí àwọn ọmọ wa wá ń commit suicide ẹ̀dẹ̀ ní kankan ṣẹlẹ̀ ká dúró sí Nàìjíríà a fẹ́ tún Nàìjíríà ṣe Nàìjíríà wo lẹ fẹ́ tún ṣe ẹ máa tún ṣe àwa ò dúró síbẹ̀ mọ́ ká máa wò níbẹ̀ yá ilẹ̀ tún ṣe ìlú nobody ló lè tún Nàìjíríà ṣe there is no possibility. Àwọn tó ń gbébọ̀ láti 1960 ti bàjẹ́ kọjá ojú àlà tó kò lè ṣe é túnṣe tó àwa ò dúró síbẹ̀ mọ́ a ò bá ẹnikẹ́ni jà. Mo fẹ́ sọ fún yín wípé àwọn tó ní wá tó nílẹ̀ Yorùbá wọ́n ti sọ fún wa láti bẹ̀rẹ̀ ìjà yìí pé nǹkan tẹ́ dọ́wọ́ lé yóò dá o. Ìkan lára àwọn ọba tó ga jù nílẹ̀ Yorùbá pè mí sí yàrá pé wá professor bàbá wa professor nǹkan tẹ́ fẹ́ ṣe yóò dá. Èmi ò mọ̀
an old man tó jẹ́ ọba mi ò mọ̀ pé ojú mi máa rí jọ́kan táwọn ọmọ Yorùbá dìde pé wọ́n fẹ́ jáde kúrò Nàìjíríà bẹ́ẹ̀ ó dẹ̀ yẹ ká jáde kúrò Nàìjíríà ọba yẹn ló sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ kò tiẹ̀ yẹ ká ti wà lára Nàìjíríà láti bẹ̀rẹ̀. Yes, and now that you have started Ọlọ́run á bá yín ṣe àwọn tó nílẹ̀ Yorùbá wọ́n á support yẹn ẹ̀rí ṣe. A mọ̀ pé àwọn tó ń ṣe politics ń rí jẹ níbẹ̀ tán àbí tán ṣe ń wá láti rí jẹ níbẹ̀ wọ́n máa oppose yín o ẹ má jẹ́ kẹ́rù bà yín o nǹkan tẹ́ ń ṣe ẹ má ṣe lọ Ọlọ́run tó dá Yorùbá ó lọ́wọ́ sí ṣùgbọ́n kinní kan ní iṣẹ́ tán tún wá rán mi sí yín wọ́n ní kí n sọ fún yín wípé orí Yorùbá gba nǹkan tẹ́ ẹ fẹ́ yìí àyà Yorùbá gbà torí pé dáadáa ni. Kíní kan ló wá kù ẹ má fi violence sí o àwọn ọmọdé tán sá gìrìgìrì tẹ̀lé yín káàkiri professor ẹ kọ́ wọn wípé spirit Yorùbá ò gba violence àwọn tó ní Yorùbá wọ́n ní wọn ò fẹ́ violence ẹ má lọ na ọ̀rọ̀ jàǹdùkú sí o ẹ rí ṣe àdẹ̀ṣeéṣe ẹ ṣe débi èrè tó ẹ̀rù ọba wa nǹkan tí anybody bá ń ṣe àwa ò ní kẹ́ni tó fẹ́ ṣe politics láti máa rí ọ̀rọ̀ Nàìjíríà máa rí nǹkan tán jẹ́ ń bẹ̀ corruption ẹ má àwọn ọmọ ṣe ṣùgbọ́n wọ́n ti gbogbo nǹkan bá bàbá ìgbà ẹ̀rọ àlè lé nínú ẹnìkan kan lè lẹ́nìkan. Our war is not against persons. Our war is against systems. Man, our war is against the destruction of our nation. Bye-bye. And in the past 9 years, our 59,000 people. What they do for more and more, lady. Fulani nínú parts of Kwara State and Oyo State ní bá yín sọ̀rọ̀. Dádì, mo ti fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín sà. Mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín sà. Ẹ má tún fọwọ́ kojú screen yẹn ká má di pé a ní lè gbóhùn yín dáadáa. Mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín sà. Ṣé ẹ mọ̀ pé ńgbà tẹ́ kọ lẹ́tà yẹn tá a bá máa gbé sí ayọ̀ ǹjẹ́ ẹ kọ ibi tí wọ́n máa ti dá èsì padà fún yín? Kọ́ọ̀sì ó wà rẹpẹtẹ ó wà bẹ́ẹ̀ kedere ó wà bẹ́ẹ̀. Tó bá dẹ̀ ti dá èsì padà fún yín ẹ máa jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀. Dáadáa gbogbo ọmọ Yorùbá máa mọ̀ pé a ti rí èsì gbà ọ́. So ẹ fetí lóko ṣe rí ìlú bí tá a wà ìlú ọba ni kò ń ṣe ìlúkìlú wọ́n dẹ̀ ní oríṣiríṣi protocol èyí tí a gbé lọ ǹjẹ́ ibi tí èyí tí a gbé lọ yẹn sà ṣé òun nìkan lè gbé lọ àbí ó tún níbi tẹ̀tú send ẹ̀ sí dádì? A lè sọ because it's a diplomatic letter. Ó ti yé mi sà. Dádì ṣe mọ̀ wípé àtúntò nígbà ẹni báyìí àtúntò nígbà ẹni báyìí ṣùgbọ́n àkọ́kọ́ fún prime minister láyè. Bẹ́ẹ̀ni. Ilé ìta gbé lọ yẹn gbà tó bá tó jọ́ bí mẹ́rin márùn lẹ́yìn yẹn àwọn bí lọ. Bẹ́ẹ̀ni sà. Ó dá mi lójú wípé ọ̀wọ́n ò ní dákẹ́ wọn ò ní jókòó lé lẹ́tà lórí torí wọ́n rí i pé ojú gbangba táyé òun láti pè fún wọn. Ọ̀wọ́n ò ní jókòó lé lórí wọ́n máa debate lórí ẹ̀. Ìjọba Nàìjíríà ló ń gba lẹ́tà lọ́wọ́ tí àwọn tó ń claim representing 60 million citizens. Ìjọba Nàìjíríà ló ń gba lẹ́tà bẹ́ẹ̀ tó. Mo gbọ́ sọ́ọ̀rì kan pé former prime minister Petition Nàìjíríà tó yẹ kí gbogbo ọmọ Nàìjíríà gbọ́. Nígbà tó kúrò prime minister wọn. Ní gbogbo Europe wọ́n wá ṣe reception fún somewhere in Europe so wọ́n wá ń bẹ jẹ̀wọ̀ Mrs. Prime Minister
go back and do one time more. I have seen enough. I don't want any more. But at some point, you can grow. By the way, Malaysia, you know, to offer me presidency of Nigeria. The presidency, because that is a government that where the president acts on his whims and caprices, not according to any law. So that's the most powerful government in the world. President Nigeria, that's it. Nigeria want to make baleta law want to claim to be representing 60 million citizens. Now they might joke the time. Oh yeah, Nigeria can only shame. Because not many African countries. Nigeria can the land of corruption, the land of backwardness. That's all. Nigeria cannot the most powerful government in the world, a lawless government. Yeah. Ẹ ṣeun gan sà. Mo mọ̀ yí pé àwọn ọmọ Yorùbá ní ìsìn wọ́n ti ń béèrè oríṣiríṣi question ní orí ìkànnì wípé ọ̀rọ̀ ti bà wá o, nǹkan kan ti ṣẹlẹ̀ o, because wọ́n láti àná tí wọ́n ti rí àwọn oríṣiríṣi tí wọ́n ń ṣe. Ẹ má jẹ́ kẹ́rù bà yẹn, mo fẹ́ kẹ́ mọ̀ kinní kan. Àbára wa jà, à ń búra wa, mo kinní kan àṣìwáyé yẹn. But we are being led by the most group. Yeah, this is trouble. We need that. We are in this to win. We are in this war to win it. We cannot afford to lose it. That is it. Ẹ má jẹ́ kẹ́rù bà yín at all. Wọ́n á tún gbé mìíràn jáde tán tún máa wárọ̀ pápá tán tún máa pariwo òtún kan máa pa ẹ̀tàn ẹ̀ṣin àdéhùn bá sì ní ẹ̀yìn tẹ́ wà ní ṣe tí wọ́n lè ṣe. Kò sí nǹkan kan tí wọ́n lè ṣe, ẹ má jẹ́ kẹ́rù bà yín. Òun là ń gbọ́ yẹn, ṣe ti gbọ́ báyìí. Èmi ní kọ́kọ́ ni mo wà ní alẹ́ yìí tí bí ẹ bá ṣe wo ojú ìwòran wa mo ní ayọ̀ láti sọ fún yín pé Dr. Zabby ọ̀hún náà wà lórí ìjókòó tí wọ́n wá kún bàbá wa níbí lẹ́nìí wípé kí ni tó bá rí pé bí wọ́n ní ìbéèrè tó fẹ́ béèrè bàbá mi ògún tó rí bidó ọ̀hún náà wà lórí ìjókòó bẹ́ẹ̀ náà ni Kóìkì our white lion ọ̀hún náà wà lórí ìjókòó tí wọ́n bá ní ìbéèrè tó fẹ́ béèrè lọ́wọ́ dáadé èmi mọ̀ wípé kò sí ìbéèrè tá a máa béèrè àwa ti béèrè nínú ilé ṣùgbọ́n bóyá a ní ìbéèrè tó fẹ́ béèrè tó máa ṣe ọmọ káàárọ̀ òjíire ní oore torí àìmọye ìbéèrè tó ń béèrè lọ́wọ́ tèmi ti dáhùn fún ara mi bàbá Ògúnríbidó Dr. Zabby ẹ bá mi kọ́kọ́ bí kí bàbá náà Dr. Zabby ẹ bá mi gbóhùn sókè kẹ bá mi kí bàbá. Dr. Zabby ṣe wà ń bẹ̀ Oríyọmí Kóìkì ni right bàbá Ògúnríbidó mute ara yín sì mute ara yín sà. mo mute. Ó yá ẹ bá mi kí dádì. Dádì ẹ káàbọ̀ ẹ kú gbogbo gbà o lágbára àṣẹ Ọlọ́run ẹ̀mí yá máa gùn fún wa náà ni o àní fi ń ṣàwátì lágbára àṣẹ Ọlọ́run ní ṣàìsàn lágbára Ọlọ́run bá ti rí tinú wa ń dùn ní àṣẹ Ọlọ́run ẹ̀yin náà àrídùnnú lè máa rí wa ní agbára àṣẹ àwọn tó ilẹ̀ Yorùbá o. Mi tún torí pé ẹ ti fi iṣẹ́ ilé wa lọ́wọ́ látàdán fún ká lọ respect fún àtàwọn ọmọ mi ní fẹ́ sọ èyí torí pé nǹkan tó wà nílẹ̀ yìí kò ń ṣèkan tá a lè parí ní wákàtí ọ̀wọ̀ yìí tàbí tèmi ṣùgbọ́n ibi ẹgbẹ́dẹ́ yẹn àwọn bẹ̀rẹ̀ sí ìyàsọ̀rọ̀ ìṣòro má jẹ́ káwọn èèyàn wa mọ tó ń ṣẹlẹ̀ àti pàápàá ká lè mọ̀ wípé ìjọba Nàìjíríà tó wá jẹ́ kó wọ́n mọ ètò ó yẹ kó mọ̀ pé wọ́n ti gbé gbági ìdí ẹ̀ tó gbé gbági ni wípé a well-organized government will never react to such a diplomatic letter within 48 hours, which goes to show that they went and humiliated that high commissioner
for UK, and they were it's like a blackmail plot that a Halemo. So out of the man had to react out of contest. So Emadeka blame me. At the rent of borrow a guardian no, ara wa náà ni tó lo letterhead embassy. Gbogbo yẹn kò kàn wá torí àwa mọ̀ wípé ẹ̀rù ló bà wọ́n, àyà ń pa wọ́n, wọ́n sá kólóbá ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká torí àfẹ́ stress bàbá, ẹ jẹ́ ká fi pamọ́ bẹ́ẹ̀ yẹn, a máa tẹ̀síwájú nípa ẹ̀. Ẹ ṣeun gan ni, ẹ káàbọ̀. Meet ń bẹ̀ yẹn. A ti ń gbọ́, ó yá gbóhùn sókè. Speak louder. Ẹ mute ọ̀dọ̀ yín, bàbá Ògúnríbí, ẹ mute ọ̀dọ̀ yín. Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ dádì. Ọlọ́run jẹ́ kí a túbọ̀ tápù knowledge yín torí pé knowledge yín tí ẹ gbé ní Saturday. Volume device ẹ ò lọ sókè, volume device yẹn ni ó lò gan. Volume device tó ń lò ó lò, ẹ bá gbé sókè. Ẹ ń gbọ́ mi dáadáa níkùn. Ó bẹ́tà díẹ̀. Kí dádì wà dáadáa pé knowledge yín tí à ń tà òun ló jẹ́ kí a lè rí tí a ṣe níjọ́ Saturday. Ẹ má bínú, patient power even though pé internet ẹ̀ ṣiṣẹ́ àwa ní Wales, gbogbo population wọn is 3 million. And it's also bá ṣe ń wọlé ni a ti ń rí language sọ pé welcome to Wales. So you wanna pass through? So mo dúpẹ́ ìtẹ́ mi kọ́ tó sọ ni pé gbogbo wa bí a jẹ́ ọmọ Yorùbá ká focus wá sí fún wa pé a máa lọ through diplomatic route, and diplomatic route yẹn ni à ń tẹ̀ lọ́wọ́. Lákọ̀ọ́kọ́ kò sí bí prime minister tó máa respond over the weekend sí nǹkan tá a gbé lọ níjọ́ Saturday. So gbogbo ìṣe ṣe lọ́wọ́lọ́wọ́ wọ́n rí because wọ́n wà panic nípa pé bàbá wa ọ̀jọ̀gbọ́n professor báwo ni wọ́n ṣe gbélé kalẹ̀ tí wọ́n ò dẹ̀ gbọ́rùn ẹ̀ tí kò dẹ̀ sí any information tó jáde. So wọ́n wà shock. So nígbà tí mo ka statement the British High Commissioner, because a máa ní relationship tó dá pẹ̀lú Britain lọ́jọ́ iwájú tó ní pẹ́ mọ́ as a country of our own. So the ambassador tó respond ní Abuja wọ́n respond nítorí pé intimidation tí federal government ń fún ni, but kò ní right láti respond on behalf of the prime minister tó ní dìbò fún níbí báyìí ní July 6 under the freedom of my own right gẹ́gẹ́ bí ẹni tí mo fẹ́ jẹ́ kí ó wọlé, but ẹni tó wà Nàìjíríà ní 2022 wọ́n jẹ́ kí ẹni tó dìbò fún wọn wọ́n jẹ́ kí dìbò fún. So ohun tí àwọn akọ́ máa sọ ni pé dáàbì wa ti sọ̀rọ̀, àwọn ọ̀gbẹ́rẹ̀ tún sọ ọ̀rọ̀ kankan. Nígbà tí dáàbì ti sọ̀rọ̀ àwa máa wá wọn ṣe analysis lé lórí. Ẹ má jẹ́ kí èmi sọ̀rọ̀ kankan lálẹ́ yìí, but ní agbára Ọlọ́run mo rí táwọn APC UK tó respond. Èmi àti bàbá wa Pàtàkì Ògúnríbí àti world media à respond padà sí APC pé ṣé APC tó ń tọ́yàn ṣọ́ọ̀tì gbàgbé pé mẹ́rin ni wọ́n tẹ̀ ìdádúró àti one single entity ní UK láti bí ọdún mélòó kan. Wọ́n ní fraction of different APC. So wọ́n wá ní àwa kọ́ la máa gbẹnu sọ fún ọmọ Yorùbá. Àwa ń bi APC UK pé àwọn wo ló ń gbẹnu sọ ẹ̀ nínú yìí torí pé a mọ̀ pé jẹgúrújẹrá gbogbo yín dẹ̀ ni mo mọ̀ pátápátá látòkè délẹ̀. So kọ́lọ̀ fọ́run Kẹ́rìndàpọ̀ William. So gbogbo APC UK èyí tí mo mọ̀ nípa ẹ̀, but all the self-determination àgbé dání àdúpẹ́ pé ní Saturday ó yẹ wá. It has never been done that in the history of Nigerians tẹ́lẹ̀ tí wà nílùú fún 25 years wọ́n ọ̀pá títì rẹ̀ fún Nigerian community ni wọ́n ń ṣe festival ni wọ́n ń ṣe carnival ni wọ́n ń ṣe nǹkan. Kódà èyí tó le jù tí wọ́n ṣe tó ń pè ní EndSARS wọ́n ọ̀pá títì rẹ̀ fún yín. So bàbá wa Akíntóyè ẹ ti create history, bàbá wa Ìgbòho ẹ ti create history. Àwọn ọmọ Yorùbá àtẹni tó gbàgbọ́ àtẹni tó gbàgbọ́ street tó parẹ́ fún wa yẹn ó máa kọ́ sí UK government ní hour tàbí gbàgbẹ́ kọjá
nothing less than millions of pounds sterling, because it's a very high street. But one thing is that self-determination, right? What we are saying now is, it is not the right for them to know the content. It is their right. See President Bola Tinubu April 17. The Facebook page, you are a local letter, but Tinubu will respond back to the letter. So this Saturday was the right thing to do, and it's just the beginning. Another bullet last year. Baba Akintoye bá mi tọ́jú ìtókù nígbà tẹ́ bá ti ní kárí ìjìnlẹ̀ bàbá ẹ ṣáà sọ fáwa ẹ̀yin ọmọ yín àbáyé release ìtókù ẹ ṣe gan ní sáà. Thank you so much. Olóyè ní ọmọ àti ìgbà join program yìí. Àwọn ọmọ wa kọ́kọ́ ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí lẹ tí rí. Àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí lẹ tí rí nù. So bí ṣe sọ.